ẹ jẹ́ pé bí ológun kàkà o wọ́n pè é bí ọlọ́gbọ̀n abàjà wọ́n pè Wàsíù Ọládélé o wọ́n pè é bí wọ́n ti pọ́yà tó ìdá wọn lóhùn nílera máa pọ́ máa kí lólú bí wọ́n ti pọ́ balùfọ̀ tó ìdá wọn lóhùn lẹ́rìn èmi àpọ̀mọ́ lọ́ta fòfó èlé bí wọ́n ti pe Ṣàngó bí wọ́n ti pe Ṣàngó tó ìdá wọn lóhùn ní Kòso Wàsíù Ọládélé o ọmọ Akínlolú gbára lẹ̀ kò dìde mo bẹ́ẹ̀ ní gangan ní ṣọjọ́ bí rẹ̀ òkú ayẹyẹ oríkà ọdún ìgbọ́dún ọjọ́ kan ni àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe oníṣọdún ìbànújẹ́ ọdọọdún ní láṣọ lógúnlógún ọdọọdún làrá mọ̀bì látẹ̀ tí ẹ̀dọ̀ yẹ kó orí méjì yá dẹ̀pẹ̀lú ọmọ Akínlolú orí ẹ̀jẹ̀ ògbó bí olú gbogbo ti igbó wàhálà bí ìlàlà lókìtì ẹ̀bùn eléyìí ọlọ́lá ò wá níjẹ́ òkànjú kú ẹ̀gbọ́n rẹ̀ dáadáa Wàsíù ọmọ owó làákẹ́ ọmọ làákẹ́ òun lónìí wá máa kí ẹ pò òkú ọdún lónìí ń bọ̀ òun koríkẹ́ ọ̀wọ̀n bàbá tó bí ọlọ́mọ kí sì túbọ̀ ń ṣàdúrà ẹ̀ fún ẹ dáadáa páṣẹ yìí ṣàmọ́dún kórìjọ́ báwọn ṣẹ̀ mí sí lágbára Ọlọ́run ọmọ Akínlolú járẹ̀lẹ̀ o járẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ àròṣà máa bọ̀rù ǹjẹ́ járẹ̀lẹ̀ ọmọ àròṣà máa bọ̀rù ǹjẹ́ o bàbá yín dúró gangan níwájú ẹ̀ bọ́ra ọmọ àgbààgbà ló mọ̀ kẹ́ẹ̀bìtì ṣe bí olórogún bàbá yín wọn ló mọ̀ kẹ́ẹ̀bọ nílé bàbá tó bí ọlọ́mọ ìlà ọmọ lọ́ta fòfó èrè bàbá rẹ̀ labọ́ tájà lulẹ̀ bí àfọ̀n àṣepolo wọn pọ́ta lóde lọ́ta Wàsíù ọmọ Ọládélé o lẹ́ni mo rí bàbá rẹ̀ èmi ò tètè mọ̀ pé yàlùmọ̀ lọ́pọ̀ bí ní Kírun Ìjẹ̀ṣà ìgbà tèmi ò ní polo ìgbà tèmi ò ní yàlùmọ̀ èmi mo wá ṣe lánàá ṣàwọ̀ arẹ́rọ̀ ọmọ apọ̀ lọ́jẹ̀ ọmọ bòmùbòmù tìrì kó tó máa so parapara lẹ́yìn ìgòrí òye ní mẹ́sì ọlọ́ta bòbó èlé ọmọ Akínlolú máa dágọ̀ jọgànjọ lọ àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ ló máa ṣe dẹ́ẹ̀tú Adélé bàbá rẹ̀ oníṣàgá tún ní ọmọ àfọ̀sọ́yìn jagun ọmọ eré òrò nígbàgbé ọmọ kó gbá ní géètì di ọ̀pá lẹ́sẹ̀ bàtà ìṣàgá finú yọrọ fi tabọ̀ wẹ̀ ọmọ pẹ́ẹ́pù tẹ́lẹ̀ kọ̀ọ̀kọ̀ káwọ́ sámọ́ níbi káyígbìrì ló mọ ṣàgá ọmọ àfọ̀sọ́yìn jagun ọba ìlà ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ìṣàgá ọ̀kọ̀ọ̀kan ọ̀kọ̀tẹ̀ ọkọ̀ yòókù bàbá yín fi rán paṣọ ọmọ bí onílé òsùn bàbá yá máa pẹlẹpìlẹ̀ títí bó bá pẹ́ títí òun á máa mú onílé lọ bí tó lè kọ́ bí bá mi ní mi ò rí bí èèyàn tí jalè tí ṣẹ̀ṣọ́ rí ó ṣàgá bàbá rẹ̀ lọ́jà lè ló gbóbìnrin wọn gorí ẹṣin lọ ẹ bá ta pàkó kó wọn lókun òwò bàbá yín fa bẹ́rẹ́ kó wọn láyà lọ nílé wọn ìṣàgá ọmọ àfọ̀sọ́yìn jagun ọba ọmọ Akínlolú ìgbọ́dún ọjọ́ kan ni ọdọọdún làárọ̀ orógbó ọdọọdún làárọ̀ òòṣà ṣe bí ọdọọdún làárọ̀ ọmọbì lórí àtẹ ìgbà tó nù yọ lọ òun níjó burú mọ́ ẹ lójú oṣọdún ọdún ìwà túnṣe tẹ̀mí sí lágbára Ọlọ́run ọba ìlàyé aláwòrán bí Ọlọ́run ọba wà ní.